أعوذ بالله من الشيطان الرجيم. ọlọ́run ọba mi ò bá wa lésù jìnnà ọlọ́run afẹ́ bọ̀ sùn òjì àjèrè ọlọ́run. بسم الله الرحمن الرحيم. ọlọ́run ọba mi làánú làánà kẹ́là nàánú là fún wa. اللهم إنا نوينا بالصلاة على سيدنا مولانا محمد. àdúró lónìí afẹ́ sàṣàlátù fún ṣẹlá alayé lọ́run ànábì Muhammad. امتثالا لأمرك afẹ́ ṣe tí wọn náà ń ṣe ni ọlọ́run. وتصديقا لنبيك àṣẹ tiwa lọ́tọ̀ ìntẹ̀njì ṣe làwọn náà fẹ́ ṣe ọlọ́run. ومحبة فيه وشوقا إليه. afẹ́ send a friend request fún ṣẹlá ànábì Muhammad. حاجاتنا àdé ìtawà wá tiwa ní tó gbé wa débi bí iṣẹ́ ọlọ́run. ومقصودنا ohun tó jẹ́ àpéjọ lónìí tá ń sẹ̀yẹ كشف Nàìjíríà. الغطاء بيننا وبينك يا رسول الله. afẹ́kẹ́ sí kọ́tìnì kan rẹ̀ ni tí ń bẹ nínú ilé kára wa náà ni. السلام عليك يا طه. bẹ́ẹ̀ka nẹ́bí wa Muhammad alárẹ̀ السلام عليك يا bábí ياسين. sàlẹ́kùn àkẹ́fà nẹ́bí wa Muhammad. السلام عليك يا إيمي. àlàáfíà ọlọ́run kó máa bá rí ànábì. السلام عليك يا àánú مزمل. ọlọ́run kó máa bá rí àdáyé يا lọ́run. مدثر. ìwẹ̀ ni ọlá. يا ناصر. èdè ẹ̀kí ọlá. يا èrè منصور. ọlá mi pọ̀ yù. حاجاتنا àdé ìta afẹ́lọ́dọ̀ ọlọ́run sẹ́. ومقصودنا bùkátà wa mùrádì wa lọ́dọ̀ كشف ọlọ́run. الغطاء بيننا وبينك يا رسول ẹ̀ka الله. kọ́tìnì sókè ẹ̀jẹ̀ kẹ́ni tí ń bẹ nínú ilé ó náà wà náà kẹ́pẹ́ wá wọlé. ní ibi tí abadé yẹ mò ń sọ sàlátù láti kẹ́mi wàdà ní tí ó yóò ń bọ́ ànábì rárá. Allahu alayhi wa sallam. olólùwọ̀ fẹ́ ànábì tọkàntọkàn kó náwó rẹ̀ méjì sókè kó yóò ń bọ́ ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. tó ti rí obìnrin tí ó ń pariwo tó yóò ń bọ́ ànábì yẹ. Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìyá Ibrahim ni mo dóhùn ẹ̀ mọ̀. ìyá Ibrahim ni sallallahu alayhi wa sallam. màá dẹ̀ fún 100,000 owó ànábì lónìí. sallallahu alayhi wa sallam. Maulaya salli wa sallim. ọlọ́run bá ń ṣèkẹ́ bá ń ṣègì ọlọ́run. dá ìmánì abadan. ọlọ́run jẹ́ kásá láti ọmọ débi tá à ń ràn lọ ọlọ́run. ala abibi kaka erili kaliki kulimi. bákẹ́ni tó fẹ́ ju ọlọ́run. Maulaya salli wa sallim. Masha Allah. دائما أبدا ila al-Madina. على حبيبك خير الخلق كلهم. Masha Allah. Tahiyyatu Rasul. Wardatul Madina. Maulaya salli wa sallim. ọlọ́run máa ń ká nábì. Daimani abadan. kásá láti lọ máa bá nábì ọlọ́run. ala abibi kaka erili kaliki kulimi. ẹ̀wì. صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. sẹ́ẹ̀rí gbólóhùn tí mo ní kẹ́ wí yẹ níta wá ṣe ní ibà ilé ní gẹ́gẹ́ nìyẹn bí wo ò bá ti rí i wí o tí ì dá àjọ tó fẹ́ dálé ní nìyẹn kókó dá àjọ yẹn kó pé yóò pé dáadáa ni. dá àkókò bó o bá mọ wí tún wí dáadáa. mọ́lá yasali wasalim dayimani abada ala bibi kaka erili kaliki kole. ó yá ẹ̀wé o. ó yá ẹ pé Muhammadu ẹ lànà ẹ pé Muhammadu ẹ wí dáadáa Muhammadu Maulaya salli wa sallim daimani abadan. ọlọ́run bá ń ká nábì. ala bibi kaka erili kaliki kulimi. àṣekùn Muhammadu Jami Ọláyà máìkì yóò sọ̀rọ̀ dáadáa o. àbí ibi kaka ẹ tún pé Muhammadu
ẹlànà àgbẹ̀ Muhammadu. Ya Rabbi bil Mustafa. Ànábì. Ẹ̀wí dáadáa. Àyàfẹ́ Ọlọ́run. Ya Rabbi bil Mustafa. Baligi maqasidana. Waghfir lana Muhammada. Ya wasi'al karami. Èjì ní àwọn olóṣèlú. Ó gbọ́dọ̀ ju ìlú lọ. Àsàlátù la lè ṣe. Àsàlátù ni màá ṣe. Tí màá fi ráyè àtọ̀run. Kọ́lọ́hún dákun má fàyè gbà ohun tí ó bá sàlátù lára wa. Àsàlátù la lè ṣe. Àní kọ́lọ́hún dákun má fàyè gbà ohun tí ó bá sàlátù lára wa. Olúwa ló ṣe àsàlátù la lè ṣe. A ó fi ráyè àtọ̀run. Ọlọ́run dákun má fàyè gbà ohun tí ó bá sàlátù lára wa. Àsàlátù la lè ṣe. Ta ó fi ráyè àtọ̀run. Ọlọ́run dákun má fàyè gbà tí ó bá sàlátù lára wa. Ó yá Ọlọ́run má fàyè gbà. Àti a má fàyè gbà o. Ìṣòro tí ó yà fẹ́ mú ọmọ lọ́kàn mi. Abẹ́dúgbẹ́lẹ́ fún mi ò gbà o. Ọlọ́run má fàyè gbà. Sàtì a má fàyè gbà o. Ìṣòro tí ó yọ fẹ́ mú ọmọ lọ́kàn mi. Ọlọ́run má fàyè gbà o. Ó yá máa mi fi lù, máa mi fi lù, máa mi fi lù tọ́. Máa mi fi lù, máa mi fi lù, máa mi fi lù Yásìn. Kò sí irú ànábì, kò sí irú ànábì, kò sí irú ànábì ò sí mọ́. Irú ànábì, irú ànábì, irú ànábì ò sí láyé mọ́. Mami filo, mami filo, mami filo tọ́. Ànábì, mami filo, mami filo, mami filo Yásìn. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Nísìnyí báyìí, ẹ jókòó lẹ̀. Àwọn àyímọ̀ àwa náà ó jókòó. Abẹ lọ́wọ́. Lóko ọlọ́wọ́ àtànẹ́bì. Akéde aláìlú. Táwọn tó kù bá ti lo ẹjẹ́ mi náà jókòó síbi tó bá jókòó sí. Rárá, ẹ dákun. Rárá, mo yọ̀ǹda tẹ́lẹ̀ ànẹ́bì. Ànẹ́bì ta torí ẹ̀ wá náà yìí ni. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammad wa sallim. Torí Ọlọ́run. Allahumma salli ala Muhammad wa sallim. Ó yẹ yòówù ànẹ́bì kó pọ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. Sórí tó o bá bàbànújẹ́ débi báyìí. Tó o bá fi ọkàn sínú tá a fẹ́ ké yìí. Níbi tó o jókòó yẹn náà ni wọ́n ti máa fún ọ ní ìró pé n ti ń bà ọ́nú jẹ́ ó ti di ẹ̀rín. Sallallahu alayhi wa sallam.
tó bá yẹ pé ayọ̀ ló wá kó débi báyìí lónìí ó dẹ̀ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ títí láéláé náà méjì sókè pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ yòókù ànábì kó gbọ́ dáadáa. sallallahu alayhi wa sallam. náwó yẹ sókè kó yòókù ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. àwọn àfa ọlọ́run lọ́dọọdún wọ́n máa wá bá wa báyìí a máa jòkó akéla dalailul khairati tabake tán àwọn àfa ọlọ́run tán máa yà ànábì àwọn àjọ jòkó àwọn àjọ kébùrìdà àwọn kì í ànábì lọ́dún tá a bá ti bẹ̀rẹ̀ báyẹn akíkọ sọ̀látù zàtìyà nìyẹn ìrìn àjò wákàtí ọjọ́ oṣù mẹ́ta ó bẹ̀rẹ̀ nìyẹn ní all over the world pẹ̀lú àjọ àsọ̀látù fún ànábì mo bá sọ pé látọ̀ni lọ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ń tẹ̀lé Al-Mukhtar tẹ́ ẹ bá tẹ̀sùbá lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá òrìṣà ti rí yòówù ànábì kínú mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. everywhere you go. tẹ́ ẹ bá ti rí gbogbo ọwọ́ àwọn imam nísìn. sallallahu alayhi wa sallam. ẹ ti máa bá àwọn kántà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni gbogbo àyè tá a bá wà yòówù ànábì kínú mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. musa wa ni Allahumma salli ala Muhammadin wa sallim. masha Allah. àdúrà ẹyọ kan tó kù táwọn ó ṣe tọdún yẹn parí nu. sallallahu alayhi wa sallam. kò lé mi ò nírun mi ò lálùwàlá ò sí mbẹ ọkàn máa dájọ́ yẹn tó bá ti di ọ̀sẹ̀ kan ọ sì máa ní iye tí mo ṣe ní títí a fi mọ iye tá a bá ṣe nígbà tí ó bá di ìparí ọdún yìí ìgbà yẹn là á ṣe wá ṣe mọ́ọ̀lùdí eléyìí torí mọ́ọ̀lùdí ni bẹ́ẹ̀ bá yóò bọ́ ànẹ́bí yóò dùn mí. sallallahu alayhi wa sallam. so gbogbo nǹkan wọ̀nyí. Wallahi hadiyatun wasilatun ila ruhi maulana Muhammad rasulillah. sallallahu alayhi wa sallam. ọjà tá a ná láti bẹ̀rẹ̀ tó fi di bíbá yìí nìyẹn. masha Allah. patronize nǹkan mi rí kọjá ànábì. sallallahu alayhi wa sallam. Opening ceremony ní and inshallah rahman by the time we finish this year salatu zatiya èmi àti wọ́n nífi wá ṣàwátì láéláé. àmín. ó bá fẹ́ràn ànábì dáadáa kó yòóbú ẹ̀. sallallahu alayhi wa sallam. Anti-depression ní ìfẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Ìmúṣọ̀rọ̀ kúrò nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Ọba àdúà nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Ọba sàárà nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Antibiotics nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Àpọ̀rọ̀ nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Túdè nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Ẹ̀yọ́nú nífẹ́ ànábì ẹ̀yọ́gbó ànábì gbogbo dáadáa. Ìyẹn wá parí ẹ̀tẹ́ yẹnyẹn wọ́n ní multivitamins nífẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. Tó o bá ti fẹ́ràn ànábì dáadáa ó sì máa dán inú rẹ̀ ó sì máa dùn ayọ̀ rẹ̀ ó sì máa kún Ọlọ́run wọlá fẹ́ ànábì lẹ́nìí nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láti wákàtí ọ̀wọ̀ yìí lọ gbogbo ẹ nítorí ànábì dé àyín lọ́dún yìí tó mú dùnú débi ìdùnnú yẹn ò ní dìbànújẹ́ mọ́. àmín. bí wọ́n bá fẹ́ kí wọ́n pín tiẹ̀ kó pọ̀ lẹ́nìí náwó sókè kí wọ́n gbé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ yóò mú ànábì kó pọ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. nísìn àjòkó àwọn àgbàlagbà ó ṣe kútùbà ìbẹ̀rẹ̀ dalailul khairati yẹn ó ṣe fún wa ẹ̀yin tí ẹ wà lórí ìjókòó tó o bá rojọ́ pẹ́rẹ́ o mọ̀ tó wá ṣe ní àyínú tẹ̀sùbá rẹ tó mú dání àti káńtà yẹn tá a sì dá dúró náà má ti bẹ̀rẹ̀ sàtíyà àmọ́ pé Allahumma salli ala sayyidina Muhammad ali wa sahbihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammad wa ali wa sahbihi wa sallimu taslima. Ẹ jókòólẹ̀ àti rẹ́dí àti nídìí ìbá ni nísìn ẹjá jókòólẹ̀. Allahumma salli ala sayyidina Muhammad wa alihi wa sahbihi ẹ fà lẹ́yìn wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammad Provision ni pé wa alihi wa sahbihi. kẹ́rí ẹni yìí àwọn àfáàná la ní ibi báyìí ò dẹ̀ gbọ́dọ̀ wà clumsy jù torí díẹ̀ yìí oorun tó sì wá ń ta díẹ̀ nìyẹn ẹ̀yin tẹ̀ bá ti wá rí àyè ẹ láǹfààní àti bọ́ síbẹ̀ yẹn náà nìyẹn ẹ má ṣókè àwọn àgbàlagbà tó wà ń bí torí díẹ̀ yìí
Alagusi ẹ bá bọ̀ wájú. Abu Satan ẹ bọ́ síbòmí. Ẹ fún wa ní láì kan láti láì kẹta yẹn. Ìmáàmù Jòkólù ẹ̀yẹ bọ́ síwájú. Ẹ̀yin mẹ́ta ẹ̀sùn wáyé ẹ̀sùn wáyé. Ayọ̀ ẹ má jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ tún jáde síta láì tí ṣé òsọ́lì mú yẹn kí ṣé Ibrahim sún wáyé. Ṣé mọ́ bá dìrù dìde wọ́n náà dìde mi fẹ́ kí bẹ́ẹ̀ ó ṣókì ni. Ó yá Àṣàyútì ẹ̀yin náà bọ́ síbẹ̀ o. Ṣé ara ẹni tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run lẹ́nìí? Ṣé ara ẹni tó ní àníyàn àti gba nǹkan lẹ́nìí lọ́dọ̀ Ọlọ́run? Sallallahu alayhi wa sallam. Tí a bá ti bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ti fún ní dàláìlù ẹyọ kan yẹn ní tó máa ké títí a fi parí ohun yìí náà nìyẹn. Ọlọ́run wà lábí àníwájú Ọlọ́run. Eléyìí máa jẹ́ little gift láti ọ̀dọ̀ tiwa lọ́dọ̀ Ànábì sallallahu ta'ala alayhi wa sallam. Abu Satan jẹ́ kí ìmáàmù wa Olúwa ló ṣe ẹ máa bọ̀ wájú wáyé torí oòrùn àbí ẹ jẹ́ wọn máa bọ̀ wájú ẹ jẹ́ wọn dúró síbi tí ìmáàmù kó bá kún wà wáyé. Àìrákì ìmọ̀ wà yẹn lára nǹkan tó sọnù tí mo fẹ́ ká túnṣe láàrin àwọn àfáà nìyẹn. Àwọn tí wọ́n jẹ́ sójà wọ́n máa ń ní bọ̀wọ̀ fúnra ara wọn ju àwọn àfáà lọ. Àwọn olórin wọ́n máa ń ní bọ̀wọ̀ fúnra ara wọn ju àwọn àfáà lọ. Kò sí ọ̀nà méjì ni Ọlọ́run gbà gbé èèyàn tóbi. Èèyàn lè kéré lọ́jọ́ orí àmọ́ kí mọ̀kámọ̀ tó wà láwùjọ kó fà á síwájú. Bí èèyàn bá sún sẹ́yìn fúnru ẹni yẹn kò sọ pé wọ́n kéré. Ìwọ mọ̀ ó dá ní tó tóbi mọ̀ nìyẹn. Ó dijọ́ tí wọ́n bá wá bọ́ sẹ́yìn fóun tó wá rò pé òun lòun tóbi jù wọ́ lọ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá fi ààyè rẹ̀ hàn. Àbí ẹ̀gbọ́n wàá ṣe wá èyí tó lé àpẹ́lẹ́ náà lọ sẹ́mu tẹ́lẹ̀ ó lé ọkàn yọ kú ni. Táwọn sì ti yọ báyẹn kò sí kò é dínà màmá yóò bùkù ni. Níta pẹ̀lú àbùkù nu yòówù Ànábì kínú mi ó dùn. Àmọ́ ìbínú ara wa àti kíni ó sọ àìrákì wa nù láàrin wa ẹsẹ̀ yẹn lónìí lẹ́ni ó ti já filẹ̀. Oníkéwù máa wọ́n pé mo mọ kéwù aláṣìírí máa wọ́n pé màá bá tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ bá yòówù Ànábì yóò dùn mí. Lẹ́yìn bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn àwọn ẹ̀kẹ́ ń bẹ wọ́n lè mọ ayé lè mọ dá wọn mọ̀ àmọ́ wọn náà mọ̀ pé wọn kàn mọ́ ni àfa àgbà ni. Ìjọ tẹ bá pàdé irú wọn níta táyé bá ń pariwo wọ ọ̀rọ̀ máa ń náwó sáwọn náà. Ẹ gbọ́ ọmọ wa ni wọn ò ní jẹ wọn pọ̀ máyé torí kó o lè rí jẹ pẹ́. Torí pé níjọ́ tó bá padà wọ́n lọ wà lórí fíìdì àwọn náà wà ní létí ilé tí wọ́n wọ̀ ìjọ tó bá náà fún ẹni júrì ta àwọn tí wọ́n máa sọ fọ́nà pé ẹ̀fílẹ̀ nìyẹn. So àmọ́jọ́ tó bá ti pàdé wọn tó níwọ̀n ni Ronaldo ìjọ tó bá ṣubú òní ní ẹni tó gbé ọ. Ara àwọn nǹkan tí ń gbogbo àwọn àyímọ̀ tó wà ní ọ̀ndà mi ara tẹ̀mí fi kọ́ wọn nìyẹn. Wọ́n gbọ́dọ̀ mọ ẹni tó jù wọ́n lọ. Kẹ́sì fún wọn kódà ẹni tí ò tó wọn lọ́jọ́ orí ẹlòmíín bẹ kò tó Imam Kuba kún kódà nínú gbogbo nǹkan. Àmọ́ bẹ́ẹ̀ mi bá ti ṣe sírú àwọn yẹn àwọn náà wàá sún sẹ́yìn wọ́n wàá ṣe bẹ́ẹ̀. Ó wá dijọ́ tó bá wò ó pé ẹ bá àwọn ọmọ ṣéwù ni ó wàá sọ fún wọn pé rárá bàbá làwa ní àkàndúró lẹ́yìn ṣéwù ni. Allah. So bí ìrìn àjò tọdún ṣe fẹ́ rí ni gbogbo àfáà tó bá lè kadà láìlú kairat ẹyọ ìmáàmù ẹyọ kan tí ó lè nọ́mbà gbogbo wa ní àtòkèdélẹ̀ àwọn èèyàn wọ̀nyí la fẹ́ bẹ Ọlọ́run fún àtàwa fúnra wa. Ní tí àsàlátù fi dá ni pé ẹni tó ń ṣe fún rí ara ẹ̀. Wàláhì ìjókòó wa gbogbo ẹ̀yin àgbàlagbà bẹ Ọlọ́run fún àlìwúdà. Wàláhì bẹ Ọlọ́run fún mọ́wọ́dọ̀ sùúrù láì. Iye tẹ́nì kọ̀ọ̀kan wá bá kà yẹn
yóò máa lọ sínú àkáǹtì tiwa náà nìyẹn torí bá a ti ṣe lọ́dọọdún nìyẹn pé a kì í kàn déédéé pé àwọn ẹgbẹ́ wa ṣe mọ́lùdí a máa wò pé ẹ̀bùn wo là á bùn ọ̀gá wa bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí nìyẹn tá a bá ti wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí lẹ́yìn jókòó sẹ́yìn sí nìsín tẹ́fẹ́ lùlù ní ẹ bó sí tàbá ìjáde. o mọ̀ pé ẹni tí òòrùn mọ́lùdí bá pa kò ní òòrùn ayé ò ní pa mọ́nu kódà ọ̀run àlìkíyàmọ̀ ò ní pa. torí díẹ̀ yìí a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tá a bá ti bẹ̀rẹ̀ ìmáàmù wa ní gbogbo gàmú àwọn ni wọ́n ṣe kútúbà ìbẹ̀rẹ̀ Dalailul Khairat yẹn wọ́n bá ti ké tán a bẹ̀rẹ̀ rẹ̀ a ké bá ti máa ké ní ọdọọdún bí ìwọ bá wá ń rojọ́ ìwọ tí wọ́n ń ṣàdúrà fún tí ìwọ bá wá ń rojọ́ ìwọ ló kùtọ́ wá mọ̀ yẹn àmọ́ gbọ́dọ̀ mú tẹ̀sùn bẹ́ẹ̀ dání kó bíìsì kan máa wò ó pé kí ló fà á ọmọ ní a mo wá pàdé ànábì ní àyín lónìí ẹ dákun sí ànábì dùn báyìí àbí ó dùn ànábì dá báyìí àbí ó dá tẹ́lẹ̀ yóò dá jùjà lọ báyìí ẹ bá ti yòówù ànábì inú mi ó dùn dáadáa gbogbo àwọn afọ́ ọlọ́run tá ti dé lásìkò tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èyí ń fàsìkò yìí kí wọ́n á lẹ̀ ná pé ẹ dákun látòrí bàbá wa látọwọ́ ọ̀tún yìí bàbá Ẹlẹ́gùṣì alẹ́ ànẹ́nẹ́ gbọ́ àwọn àfáà tó ń bọ̀ lẹ́ni tó gbọ́ lánàá mi ò lè káyé wọn wọ́n sì láwọn òwálì húdà wa Muhammad làwọn wá wa. sallallahu alayhi wa sallam. àlàyé mọ́tòlẹ̀ arúgbáà rẹ̀ ṣèṣìrí báwọn ẹni ànábì rẹ̀ Al-Khalili rẹ̀ bàbá lọ́lọ́dẹ́ bàbá olúwa ló ṣe é ní ìmáàmù wa rẹ̀ wá ní ìmáàmù wa Nadhofa bàbá ìmáàmù orílẹ̀ ní Azamzami ní mùdírù ara lé ní mùdírù máa tún invite àwọn yẹn wá ní yìí tó wáyà mí lẹ́nu dáadáa jù ó ní bàbá Sheikh Muhammadu Jami wàláyà láti lọrin bàbá ànábì lẹ́wọ́ kí ànábì ó sì gbé gbogbo alápapọ̀ wàlá hawla wàlá quwwata ó yẹ tẹ́wọ́ ẹni bismillahir rahmanir rahim bí a ṣe máa wí mọ́ nìyẹn ẹni Allahumma ẹ tẹ́wọ́ ẹ tọ́wọ́ ẹ wí dáadáa inni nawaitu ani ataqarraba ilayka bisolati ala sayyidina Muhammadin imtisalan bi amrika wa tasdiqan li nabiyyika wa mahabbatan fihi وتقبلها منا بيجي واجننا بفضلك بيجي صلاتي أمن سواك إنك واسع لمغفرتي إنك على كل شيء قدير الفاتحة بسم الله الرحمن الرحيم آمين الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح أوي دادا مبروك على القاتم لما سبقنا سلاك بلاك ولا إلى صراطك المستقيم وعلى آله اللهم صل وسلم ويا ودادا على سيدنا محمد بلو بايكي وي Oya wí dáadáa. Okùn méjì tẹ́ ẹ bá wí. Allahumma salli. Ẹgbẹ́ sókè kẹ́
ẹni tí ò máa wí. bíbọ̀ bí àìláyà ní ìbádàtà. àṣírí máa tún nìyẹn. ọlọ́run. bámi. kìlí àyà ọlọ́run wa àbí ìmọ̀ sí. ẹyọ ọ̀gá tó kúrẹ́ ó aláwọ̀ sọ́ni ọlọ́run ọba wa. àmín. اللهم إن أبرأ من أولي وقوتي إلى حولك وقوتك اللهم إني نويت بالصلاة على النبي صلى الله عليه وسلم امتثالا لأمرك وتصديقا لنبيك محمد صلى الله عليه وسلم ومحبة فيه وشوقا إليه وتعظيما لقدره ولكونه أهلا لذلك فتقبلها مني بفضلك وإحسانك وأزل حجابة الغفلات عن قلبي واجعلني من عبادك الصالحين اللهم زده شرفا على شرفه الذي أوليته وعزا على عزه الذي أعطيته ونورا على نوره الذي منه خلقته وأعلى مقامه في مقامات المرسلين ودرجته في درجة النبيين وأسألك رضاك ورضاه يا رب العالمين مع العافية الدائمة والموت على الكتاب والسنة والجماعة وكلمة الشهادة على تحقيقها من غير تغيير ولا تبديل واغفر لي ما ارتكبته بمنك وفضلك وجودك وكرمك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما بسم الله. سيدنا محمد علي وصحبه سلموا تسليما. ẹjọ ẹni tí dàláìlù méjì bá wà lọ́wọ́ ẹ̀ kó yọ̀ǹda ẹyọ kan ẹjọ ẹni tí dàláìlù méjì bá wà lọ́dọ̀ ẹ̀ kó yọ̀ǹda ẹyọ kan. ẹ máa dàníyàn ẹ máa dàníyàn ẹ máa dàníyàn. àwùjọ sọlá tí wàá sọlá ìmọ̀ aláṣẹ iná mọ́mọ́dé wàlá ṣe ní ìrẹ́kẹ́ ní wọ́n lákàlẹ́ ìwọ yọ̀ǹda ọwọ́ títí ẹ kó o máa sọ àṣàlátù fún àwọn èèyàn lọ́wọ́ yìí.